lóòótọ́ ni pẹ́yẹ tí ó ṣe bí ọ̀kín ò wọ́pọ̀ nínú igbó, ẹranko tí ó sì tàkìtì látàgbà yìí bí ìtọ̀bọ̀ òsì nínú jù. Ìkànnì kan gbòógì tí ó máa múròyìn wá lọ́jà àbálẹ̀ bí nǹkan ṣe ń lọ lédè Yorùbá ní ti káàárọ̀ oòjíire bíi ti tàrólé bàbá 1010 TV2 ó ń bẹ ṣùgbọ́n kò wọ́pọ̀ láwùjọ. bí wọ́n ṣe tàwa náà kọ́ Elédùmarè ó ní ká sì máa fi yìn fọpẹ́ fún àtàtìlẹ́yìn ẹ̀yin tẹ́jú lólùfẹ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wọ̀ yìí tẹ́ni àmọ́ nìṣó pẹ̀ǹbẹ̀ lẹ́yìn wa àwa làmọ́ wà o ẹ̀yin náà láti máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ebe ti mọ̀ bí ìṣe mi ó kọ́ mi ò yí padà nígbà kankan rí àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ kókó oníròyìn náà sì rèé o bí ìṣe wa ẹja máa sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ wo bí aburú tàbí wàhálà kankan bá bẹ́ sílẹ̀ àbí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi lásìkò ìwálé mi Akpabio, Yàyà Bello àti Usman Ododo àwọn ní kẹ́ ẹ bùsọ kẹ́ ẹ dìmú dáadáa o. Natasha ló sọ èyí di mímọ̀. ìyà tó ní gbèdéke àsìkò ní owó ìrànwọ́ epo tí Tinubu yóò mú wá fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀jẹ̀ àforítì kẹ́ ẹ sì ṣe sùúrù. àjọ NIPSS àwọn náà gbọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú ọ̀rọ̀. mo káàárẹ ọkàn lórí ìkéde àti ìgbésẹ̀ state of emergency ti ìpínlẹ̀ Rivers ṣùgbọ́n ìpadàbọ̀ Abija wàrà bí ẹkùn òní àfi ọ̀rọ̀ yìí ṣe. Fubara ló sọ èyí di mímọ̀. lórí ìpànìyàn àwọn Fúlàní darandaran tó ti di gbogbogbò àti lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Benue báyìí àwọn aráàlú náà bínú fò bọ́dé síta o tán túyàyà sójú òpópónà láti tún gbégi dínà ojú ọ̀nà láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìkọlù àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ Benue náà. ìpínlẹ̀ Ondo òní mo tẹkọ̀ mi létí lọ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún wọn ló ti já ráǹkì ọlọ́pàá kan wá sẹ́yìn padà báyìí lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn ìsáǹsá kàn lẹ́nu iṣẹ́ rẹ̀. ìjà ńlá ló máa bẹ́ sílẹ̀ láàrin àwọn Fúlàní darandaran nílùú Àbújá o nítorí ọ̀rọ̀ obìnrin èyí tó wáyé lọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀. ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ẹ wo bí aburú tàbí wàhálà kankan tó bá ṣe bẹ́ẹ̀ bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kogi lásìkò ìwálé mi yìí Akpabio, Yàyà Bello àti gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo àwọn ní kẹ́ ẹ dìmú kẹ́ ẹ bùsọ dáadáa o. Natasha ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tí wọ́n ti ní kó lọ rè rọ́kúnlẹ̀ fún odidi oṣù 6 gbáko èyí tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Natasha Akpoti-Odoara òní ó mà ti fi ohùn léde báyìí lẹ́yìn tí ó kéde wípé níṣe lòun fẹ́ lọ rè yọjú sí àwọn ènìyàn òun lẹ́kùn tó ti jáde wá ní ìpínlẹ̀ Kogi láti bá wọn ṣe àyájọ́ ọdún ìtúnu àwẹ̀ èyí tí gómìnà ní ìpínlẹ̀ Kogi náà Usman Ododo tó ti fi kéde síta wípé kó má ṣe sí ìkórajọpọ̀ àbí à ń ṣe ìwọ́de kankan ní ìpínlẹ̀ Kogi náà. ọ̀rọ̀ òun ló ti di awuyewuye ní ilẹ̀ báyìí níbi tí Natasha tó ti fi ohùn léde padà wípé òun bọ̀ wá sílẹ̀sẹ̀ àlọ́ òun fẹ́ wá yọjú sáwọn ènìyàn òun ohun tí bó ti lè wù kí gómìnà ìpínlẹ̀ Kogi ọ̀hún kó kéde pé kó má ṣe sí ìrìn àjò kankan àbí kó má ṣe sí ọkọ̀ ti ìjọba tí máa ń kọ́wọ́ rìn pẹ̀lú àwọn èèyàn jàǹkàn ní orílẹ̀-èdè Nàìjíríà tí Usman Ododo tó ní kò gbọdọ̀ rìn ó ní síbẹ̀síbẹ̀ òun bọ̀ wálé ó ní tẹ́ ẹ bá wá rí nǹkan kan tó ṣẹlẹ̀ ní làásìgbò àbí wàhálà tó bẹ́ sílẹ̀ lásìkò tó ń bá wá sílẹ̀ yìí èèyàn 3 ni kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ dìmú o kẹ́ ẹ sì bù wọ́n ní ṣòkòtò dáadáa níbi tó ti dárúkọ ẹni tó jẹ́ senate president lórílẹ̀‐èdè Nàìjíríà Godwin Akpabio èyí tó àti Natasha tàjọ ní èdè àìyedè láàrin ara wọn lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ jí gàrí ara wọn bù èyí tí Natasha fi kan Akpabio tó sì ṣe okùnfà bí wọ́n ṣe fọwọ́ sí júwèlé fún Natasha. mo ní lẹ́yìn Godwin Akpabio ní ṣe ni kẹ́ ẹ tún ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ di ẹni tó jẹ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi náà ìyún Yàyà Bello kẹ́ ẹ di òun náà mú dáadáa ó ní wọ́n jọ ń ṣe bẹ́ẹ̀ dáná rọ́ wọ́n sì jọ ń ṣe bẹ́ẹ̀ lónà èéfín wàhálà ní ìpínlẹ̀ Kogi ni kò mà tún parí ọ̀rọ̀ síbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni gómìnà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń ṣe Usman Ododo èyí tó fi ìkéde náà síta ó láwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ dìmú bí nǹkan kan tó bá ṣe bẹ́ẹ̀ bẹ́ sílẹ̀ ní wàhálà àbí làásìgbò lásìkò tó ń bọ̀ wá sílé ní ìpínlẹ̀ Kogi ọ̀hún. Natasha Akpoti ló fi sójú òpó ayélujára Facebook rẹ̀ níbi tó ti ń sọ di mímọ̀ fáwọn ènìyàn rẹ̀ ní ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi pé ẹ fọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ni mò ń bọ̀ àìtí yí ìpinnu wa padà lórí pé mo gbọ́dọ̀ ṣe àbẹ̀wò sí yín lórí láti kí yín fún
fún ọdún ìtúnu àwẹ̀ èyí tí a lò sẹ́yìn yìí. Ìyà tó ní gbèdéke àsìkò ní owó ìrànwọ́ epo tí Tinubu yóò mú wá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ àforítì kẹ́ ẹ sì ṣe sùúrù pẹ̀lú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àjọ NIPSS àwọn náà sọ èyí di mímọ̀. Àjọ tó ń rí sí ìlànà àátẹ̀lé àti ọ̀nà àgbà lórílẹ̀-èdè Nàìjíríà new National Institute for Policy and Strategy Studies ní orílẹ̀-èdè yìí NIPSS àwọn náà mà ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí wàhálà àti làásìgbò tí owó ìrànwọ́ epo ètò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ kúrò láti ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún 2023 lásìkò tán ṣe ìbúra wọlé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún náà lọ́hùn tó sì ti dá wàhálà ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ láwùjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ẹ́nà ti pé owó ìrànwọ́ epo tá a mọ̀ sí subsidy yìí láti gbà táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ sílẹ̀ ó ní ohun gbogbo ti di ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò oúnjẹ ní í ṣe ni ó ti gbẹnu lókè bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ní kò fi ara rọ tó fi mọ́ owó dọ́là àti náírà àwọn méjèèjì ó ní wọ́n ń sáré lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ báyìí wàyí o àjọ NIPSS láti ẹni tó jẹ́ alákòóso fún àjọ ọ̀hún Ayọ̀ Ọmọ́táyọ̀ ó ṣe àlàyé lórí móhùnmáwòrán èyún chánẹ́ẹ̀lì níbi tí ó ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn atọ́kùn ètò ibẹ̀ ló ti ṣe nàlàyé pé lóòótọ́ àti lódodo ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ó le díẹ̀ ṣùgbọ́n a nílò láti faradà ó ní sùúrù tó lọ́jọ́ àti ìyà tó ní gbèdéke àsìkò ni kì í ṣe báyìí láṣẹ máa bá lọ ó ní tá a kàn nílò láti ṣe lásìkò tí ọ̀wọ́n gógó epo lásìkò tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo yìí ó ní kí a ṣe bẹ́ẹ̀ tún èrò wa pa nípa bá a ṣe ń ná owó lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó ń túmọ̀ sí wípé gbogbo bá a ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe fúlẹ́ńgé àti falafolo látẹ̀yìnwá ẹ gbìyànjú kẹ́ ẹ dín gbogbo ẹ̀ kù ẹ rí wípé a sì kógojá lásìkò tí a wà yìí Ọmọ́táyọ̀ tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NIPSS ó sọ èyí di mímọ̀ fún ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ ṣe sùúrù pẹ̀lú ìṣèjọba yìí o ohun gbogbo ó ń bọ̀ wá dẹ̀ wá lọ́rùn láìpẹ́ ọjọ́. Mo káàárẹ̀ ọkàn lórí ìkéde àti ìgbésẹ̀ state of emergency èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde rẹ̀ ní ìpínlẹ̀ Rivers ṣùgbọ́n ìpadàbọ̀ Abidjan wàrà bí ẹkùn òun láfi ọ̀rọ̀ náà ṣe Fubara ló sọ èyí di mímọ̀. Gómìnà ìpínlẹ̀ Rivers èyí tí wọ́n ní kó lọ rèé rọkúnlé fún odidi oṣù 6 gbáko nígbà tí ìṣèjọba ológun tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara òun ló máa ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò táwọn ẹgbẹ́ mùsùlùmí tó ń ṣe àbẹ̀wò sí nílé rẹ̀ tí ń bẹ ní olúlu ìpínlẹ̀ Rivers tí ń ṣe Port Harcourt lásìkò tó ń gba àlejò àwọn mùsùlùmí náà ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé ṣé kí n má tàn yín ṣẹ́rí kéde state of emergency ètò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ké yìí ó ba òun lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ ló sì kó ìrẹ̀wẹ̀sì ọkàn ló kó bá òun sì káàárẹ̀ ọkàn lórí ìkéde ọ̀hún ó ní ṣùgbọ́n ní tóun fẹ́ ni wípé ìgbáyégbádùn kó wà fáwọn ọmọ ìpínlẹ̀ Rivers àti olùgbé bẹ́ẹ̀ ni ó tún sọ dímọ̀ wípé a gbọ́dọ̀ gba àlàáfíà láàyè torí pé ṣèjọba tiwa yìí ṣe bó bá ọpá bó bá kó bù lẹ́sẹ̀ Fubara tó tẹ̀síwájú wípé ihun tó jẹ́ kó tún káàárẹ̀ ọkàn ní pàtàkì jùlọ kì í ṣe nǹkan méjì bí kì í ṣe páwọn ti rí ti ń ṣẹlẹ̀ ní iwájú èyí táwọn sì ń gbìyànjú láti dènà rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbìyànjú àwọn ló já sí pàbó báyìí ó tún wá sọ ọ́ di mímọ̀ fún àwọn ènìyàn ìpínlẹ̀ Rivers pé ẹ má fọ́ rárá o ṣẹ̀rágbò tó tàdí mẹ́yìn agbára òun ló lọ mú wa lórí ìṣèjọba àwarawa yìí á padà wá ní takọ tabo tá a sì ṣera wa lákin ní àsìkò tá a bá padà dé yìí ni Fubara ló ṣe àlàyé ọ̀rọ̀ á ṣe àfihàn fídíò rẹ̀ ẹ̀rí máa jẹ́ mìíṣó òun ló wà fún. I might feel a bit depressed because of the situation, maybe because of what we are seeing, but we might not understand what is deeper, that is beyond us, that has happened. But in everything, we have decided to give glory to the Almighty God. So in this season of sharing, of love, of sacrifice, I want people to understand and know that I came into your period of festival. I also believe strongly that
we shall come out stronger. Yes. You've said it already. Our dream and vision for this state is a society that no man should be oppressed. Àwọn ará ìlú tí inú ń bínú túyàyà jáde síta fún ìfẹ̀hónúhàn lórí ìkọlù àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ Benue báyìí. Ó ti di gbogbo àsìkò tó tún fi mọ́ gbogbo ọjọ́ pẹ̀lú bí àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ Benue bá ṣe ṣe bẹ́ẹ̀ ń sọsẹ́ ní gbogbo ìgbà èyí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí kò sì tí ì rí nǹkan kan ṣe sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe tí wọ́n ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́nìí tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ó ní àwọn ènìyàn náà túyàyà tá sì fi ẹ̀hónú wọn hàn ní ìta gbangba níbi tá ti gbégi dínà òpópónà tó jẹ́ ti márosẹ̀ táwọn ọkọ̀ lè kọjá tí wọn ò sì lè wọlé sí ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ní ìjọba ìbílẹ̀ Otopo ní ìpínlẹ̀ Benue náà. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti ń wáyé níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbégi dí ojú ọ̀nà lára àwọn olùfẹ̀hónúhàn tó bá ikọ̀ oníròyìn sọ̀rọ̀ ètò pé orúkọ rẹ̀ ní Daniel Oche. Ó mọ̀ ṣe ní àlàyé pé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 21 mọ́júmọ́ ọjọ́ kìíní inú oṣù kẹrin tá a wà yìí làwọn Fúlàní darandaran ọ̀hún náà tó ṣe bẹ́ẹ̀ sọsẹ́ ní abúlé tí wọ́n pè ní Olena nínú ètò sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé abúlé ọ̀hún tí wọ́n ti bẹ́ẹ̀ ṣe wọn sọ̀rọ̀ báyìí tí wọ́n ti sá lọ sí abúlé tó pè ní Upu. Ó ní àwọn tó rí kó yọ nínú wọn náà ní àǹfààní láti sá lọ sí abúlé Upu yìí. Ó ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ènìyàn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò mọ́júmọ́ kí ilẹ̀ òní kó tó ṣe bẹ́ẹ̀ kó tó mọ́. Ó ní àwọn tí ń pe ìjọba ìpínlẹ̀ Benue láti ọjọ́ tó ti pẹ́ lábẹ́ aláṣẹ àti olùdarí Alia Nyansinte wípé ká gbìyànjú ká bá wọn dẹ́kun ìpànìyàn àti ìṣe ìkọlù àwọn Fúlàní darandaran náà ní ṣùgbọ́n ibi kọ̀ báyìí ó ní àdá àwọn ló ń fi lélẹ̀ lórí bí àwọn ṣe ń ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó wá mú kí àwọn ènìyàn náà kàn tún jáde síta láti ṣe ìfẹ̀hónúhàn pé kí ìjọba bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún torí wípé àwọn Fúlàní ti gba gbogbo ilé ìwé inú oko àti bí àwọn kó jẹ sí ní ìpínlẹ̀ Benue tó sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé dúkìá àti ilé oúnjẹ ní ìpínlẹ̀ ọ̀hún èyí tí kò jẹ́ kí ọkàn àwọn olùgbé agbègbè náà kó balẹ̀ láti ṣe ohunkóhun ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Benue náà. Fídíò tiẹ̀ náà bẹ́ńbì ẹja ṣàfihàn rẹ̀ fún wa. Ẹ máa káàbọ̀ padà o. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ondo báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ti dá ráǹkì ọlọ́pàá kan padà sẹ́yìn lórí ẹ̀sùn ìsànsá lẹ́nu iṣẹ́ tán fi kàn án. Ọlọ́pàá kan tán pe orúkọ rẹ̀ ní Inspector Mashebun Ṣẹ́gun èyí tí àmì ìdánimọ̀ aṣọ rẹ̀ wà ní AP nọ́mbà 354466 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ já ráǹkì rẹ̀ padà sí ipò sájẹ́ǹtì lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Ǹjẹ́ kí ni ẹ̀sùn rẹ̀? Níṣẹ́ náà fi ẹ̀sùn kàn pé fún odidi ọjọ́ 17 gbáko ló fi sá lẹ́nu iṣẹ́ láì nídìí kan pàtó. Fún ìdí èyí wọ́n ní ìgbésẹ̀ rẹ̀
tó ṣe yìí ó lòdì sí òfin tó wà ní ìbámu pẹ̀lú ìwé òfin àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo lọ́dún 2020 èyí tó sì mú wọn gbé ìgbésẹ̀ akin lé lórí. Báyìí náà ṣe já ìràwọ̀ rẹ̀ padà sẹ́yìn láti ipò inspector tó sì ti padà sí ipò sergeant báyìí. Wọ́n tún ṣe ní ìkìlọ̀ wípé níṣe ni kó dẹ́kun ìwà ìsáǹsá lẹ́nu iṣẹ́, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ọwọ́ sí júwe lé fún un pátápátá porongodo tí ó sì kúrò ní ẹnu iṣẹ́ ọba tí ń ṣe ti agbófinró ti ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo. Ẹnu mi àgò wọn kò tún ṣàìsọ di mímọ̀ wípé bó tún ṣe wá wàyí o owó ọjọ́ 17 lára owó oṣù rẹ̀ ló gbọ́dọ̀ yọ kúrò lẹ́nu owó oṣù tí yóò gbà. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kì í sùn lẹ́ni àkọ́kọ́. Irú rẹ̀ tún ti wáyé ní ìpínlẹ̀ Èkó níbi tí ọlọ́pàá kan tó wà ní Ìkẹjà police command ìtàn porúkọ tiẹ̀ ní James Okechukwu ní oṣù kẹta tá a lò sẹ́yìn yìí òun náà fọwọ́ sí ni wọ́n ṣe bẹ́ẹ̀ dín àmì ìràwọ̀ tiẹ̀ náà kan dínkù sẹ́yìn lórí ẹ̀sùn ìsáǹsá tí wọ́n fi kan òun náà. Fídíò ti ìpínlẹ̀ Ondo rèé ẹ̀já ṣàfihàn rẹ̀. Ẹjọ́ ara yọ láti function sani àbí second ni lọ́wọ́ black ẹ̀rọ OPC láti lè ní kó àánú ìgbà ẹ̀jọ́ tó lọ́pàá jẹ́ wọn lórí ẹ̀ tó bá ìṣẹ́ orí ìgbẹ̀rún tí ó ṣe tí mo sì kọ́ dẹ̀ ìgbà tí wọ́n ti kọ̀ get in touch again. I'll clear you with the court definite. You leave this job. We don't want you here. Welcome to the new rank. You are the lead sergeant now. Start again from the beginning. Thank you. Turn and salute. Ẹ káàbọ̀. Ìjà ńlá ló ṣe bẹ́ẹ̀ tó bẹ́ sílẹ̀ láàrin àwọn Fúlàní darandaran nílùú Àbújá nítorí ọ̀rọ̀ obìnrin tó di wàhálà lọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀. Àfi bí èdè bí èpè bí ègún bí àṣàsí oní ọ̀rọ̀ náà ṣe rí létí ìgbọ́ àwọn ènìyàn ní pàtàkì jùlọ àwọn olùgbé agbègbè tó pè ní Kàtàǹpè ní Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àlàyé wípé lọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀ ó ní ọ̀rọ̀ náà búrẹ́kẹ́ síta níbi tí wọ́n ti ní àwọn ọ̀dọ́ langba nínú ìran Fúlàní darandaran náà mà ṣe bẹ́ẹ̀ kọjú ìjà síra wọn. Ǹjẹ́ kí ló bí wàhálà àti làásìgbò ọ̀hún? Ó ní ọ̀rọ̀ ọ̀rẹ́bìnrin girlfriend mi ló gbà girlfriend mi ló fẹ́. Ó ní ó bí wàhálà náà sílẹ̀ níbi tá a ti sọ dúnmọ̀ wípé wọ́n kó àdá ọkọ̀ igi àti oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró míì tí wọ́n fi dojú ìjà kọra wọn níbi tá a ti sọ nímọ̀ wípé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ló ṣe bẹ́ẹ̀ fi ara gbọgbẹ́ tó ṣe léṣe níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lára àwọn ènìyàn tí wọ́n fi ara pa ó ní Isiaka Abubakar àti Isiaka Muhammadu láti abúlé tó pè ní Ruga ní Kàtàǹpè yìí ní olúbulẹ̀ tí ń ṣe Àbújá. Wọ́n gbé àwọn méjì lọ sí ilé ìwòsàn níbi tán ní ibi tí ètò ìlera wọn tó wà lásìkò yìí ó léwu púpọ̀ lọ́sìn gbìyànjú láti dá àlàáfíà padà sí àgọ́ ara wọn lórí ìkọlù ọ̀hún. Ẹni tó wá jẹ́ Sẹ́ríkì Fúlàní àti àdó agbègbè náà ó ti pe àwọn Fúlàní ọ̀hún ẹ̀ka kọ̀ọ̀kan láti wá kí wọ́n fi eégún òtòlótò wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin wọn lórí ọ̀rọ̀ obìnrin dé tó ṣe bẹ́ẹ̀ domi àlàáfíà agbègbè náà rú. Ẹ̀yin àgbà lẹ́mọ̀ lọ tẹ́ ẹ bọ̀ tẹ́ ẹ sọ wípé kì í dùn púpọ̀ ṣókí òní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlà òní kọjá ìpéǹpéjú. Ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí. Mo kí oníyan wípé ẹ ṣé ọlọ́bẹ̀ ẹ ṣé ẹni tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ pẹ̀lú bí ó tún ṣe rí ọ̀hún náà ẹ ṣé àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Èmi àyànfẹ́ Elédùmarè ní ìmọ̀ wá ẹ̀yin ní sì máa bá ó dàbọ̀ fún ti àsìkò yìí. Patience is a very important virtue in the course of the struggle. Please be patient. Don't allow anybody to push you into any form of provocation. Yes, sir. Because what they want is to destroy the state. Yes. What they want is to create problem, to deny you that means of livelihood.
that you have here, we will not allow it. Inshallah. We will not allow it. We will continue to operate in a peaceful manner. We will continue to respect every constitutional authority, Yes. to ensure that this state remains the envy of every other state in Nigeria. On behalf of the entire Muslim Ummah in the state, we are here to tell you thank you. And we are here to say we are and will remain behind you. Not just because you are seen, but because you are governor. You are duly mandated to govern this state. And nobody can convince us that you should not be given chance to govern this state the way others have done. If they are able to leave you alone to do your tenure, you complete it. And next one, if they say, no, don't come back for whatever reason, and then, okay. But now that you are here, you must be given the opportunity to rule the state. And you are doing it well, and we pray that Allah return you to complete the job.